Yorùbá pé ẹ kú àsán, ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta. Mo sọ fún yín pé ìrìnkèrindò bàbá Èkìtì, the Alárinrin of Yorùbá land, ní ìrìn yẹn tún gbé mi dé ọ̀dọ̀ one of our great fathers. Tá bá ń sọ̀rọ̀ First Republic, Second Republic and Third Republic. Bàbá yìí bá Awólọ́wọ̀ rìn dáadáa, wọ́n mọ tinú tòdì Awólọ́wọ̀, ọ̀rọ̀ Yorùbá dẹ̀ yé wọn dáadáa. Bàbá was one time a councillor in First Republic, sir. Ní 50s. Fọ́tò bàbá nìyẹn tẹ̀ ń wò nígbà tí bàbá ń ṣe councillor. Bàbá rẹ̀ nínú suit, ṣe é kẹ́lẹ́ òkú bàbá mi gbọ́ fashion dáadáa, ṣe rí wọn, bàbá nìyẹn. So bàbá máa dárúkọ ara wọn, mi fẹ́ mo kéré láti dá orúkọ bàbá torí ọmọ kẹta kẹrin gan ni mo jẹ́ sí bàbá. Bàbá tá bá sọ̀rọ̀ ìtàn Yorùbá, bàbá eléyìí, bàbá tí mo ti wá báyìí, wọ́n ju bàbá Professor Banji Akíntóyè lọ. Bàbá was 107 àbísà. Bàbá mi ẹjọ́ ẹ súnmọ́ bíbá ìsà. Bẹ́ẹ̀ ni sà. Éjì bàbá ẹni 107 àbí? 106. May 25. Ní bàbá pé 106 ìyàwó wọn nìyẹn. So bàbá náà, bàbá wa ohun tí mò ń dárúkọ náà ni àgbà ti dé. Kárí yín pẹ́ bàbá. Mo kí yín bàbá mi ẹ káàsán sá o. Ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta o. Ṣé àlàáfíà ni mo bá yín bàbá mi? Ẹ kú àgbà náà, ẹ kú ilẹ̀ yìí. Bàbá mi jalè morúkọ yìí. Orúkọ mi ni Inúbílẹ̀ SB. Inúbílẹ̀ SB. Okay. Samuel Bode, Chief Samuel Bode, Inúbílẹ̀ SB. Ẹ tó ọmọ ọdún mélòó bàbá mi? Bàbá ní ká. Ọgọ́rùn-ún ọdún ó lé mẹ́fà 106. Ọmọ ìlú bo ní Ìsà? Ọmọ Ọ̀yẹ́ Èkìtì. Ẹ kú àgbà bàbá mi. Kí lẹ tí ẹ lè sọ nípa Ọbáfẹ́mi Awólọ́wọ̀? Irú ènìyàn wo ló jẹ́ sà? Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìlú Kẹ́nẹ́. Nínú Kẹ́nẹ́. Gẹ́gẹ́ bí àti òkè tí wọ́n bí ọdún kẹrin tó ń bí ìyá àti ṣaláìsí. Ọdún kẹrin tán bí ní ìyá àti ṣaláìsí. Ó tó lọ sí ilé ìwé. Nígbà tó sì tún jáde ilé ìwé. Ó ṣiṣẹ́. Ó rìnrìn kiri. Ọ̀hún kòkó, ọ̀hún àkùrọ̀. Wọ́n ṣe kó tó di pé ó tó gain admission lọ sí yunifásitì. Tó ti yunifásitì dé. Ẹ pẹ̀lẹ́ bàbá. Ẹ̀kọ́ tó kọ́ rẹ̀ yunifásitì ó ní ìmọ̀ òfin. Ìmọ̀ òfin. Àwọn agbẹjọ́rò, lọ́yà. Ló wá ṣe wọ́n ṣe ṣe yìí. Àṣẹ̀lẹ̀ ti bára pàdé ní Ìbàdàn. Ìbàdàn lẹ ti bá Awólọ́wọ̀ pàdé. Okay. Mo lè mọ̀ dáadáa. Mo lè ṣiṣẹ́ ẹlẹ́bẹ̀rẹ̀.
bàbá mi. Ilé tí ẹni sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ Nàìjíríà ó jẹ́ lógún. Ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà jẹ́ lógún ní ìgbáyé gbádùn àwọn ènìyàn. Pé ká gbára wa kúrò Lóko ẹrú. Ni a fi bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí pé a kó àwọn ènìyàn jọ. Bọ́tù nígbà tó wá di ọdún 1951. Lọ́dún 1951. 51. Ok. Ní gbogbo ìrìnkèrindò wa àwa kó jọ ní ìlú Ọ̀wọ̀. Gbogbo ìrìnkèrindò yín ẹ wá kó jọ ní ìlú Ọ̀wọ̀. Ìlú Ọ̀wọ̀. Ok. Lọ́dọ̀ ta ni sà nílùú Ọ̀wọ̀? Àfẹ́ Ọlọ́wọ̀. Ọjọ́ kejìdínlọ́gbọ̀n 28/4 1951. 28/4 1951. 1951. Àkọ́kọ́ àṣìpadà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé kí la máa ṣe láti wára wa kúrò ní pẹ̀lú. A bẹ̀rẹ̀ iṣẹ́ pé láti wá àwọn ènìyàn tí ó yẹ ọ̀rọ̀ náà yé. So bàbá mi ní ìrìn àjò kí Nàìjíríà ò ní òmìnira lábẹ́ òyìnbó Awólọ́wọ̀ ló bẹ̀rẹ̀. Tó kọ́kọ́ bẹ̀rẹ̀. Òkó tiẹ̀ bọ̀. Wọ́n ní òkó tiẹ̀ bọ̀ náà ti kó àwọn èèyàn jọ bí t'Awólọ́wọ̀. Wọ́n ní kò rí èèyàn kó jọ bí ti Awólọ́wọ̀. Ẹ kú àgbà bàbá mi. Námídì àsìkò yìí ńkọ́ òun ò ṣe kankan. Ọ̀rọ̀ títí wọn náà ń gbọ́ lọ́hùn. Ìgbà tí nǹkan ṣe ṣíjú sí Mánùkà wà ní ìlú níbí lápẹ̀ ní Babalọ́lá. Ọmọ bo ní sà? Ọmọ Ọ̀yẹ́ níbí. Ok. Ọmọ Ọ̀yẹ́ níbí. Ok. Wọ́n pẹ̀lú
pẹ̀lú Awólọ́wọ̀ ló ti ń bọ̀ ní àjọ bẹ̀rẹ̀. Okay. Ayọ̀ Sá. ṣe Babalọ́lá. Bẹ́ẹ̀ Babalọ́lá. Babalọ́lá was one of his federal commissioner báyìí àwọn mínísítà ló gbé mínísítà. Okay, federal commissioner ní First Republic. Federal commissioner máa ìjọba tó mínísítà sí. Èyí pẹ̀lú Awólọ́wọ̀ lórí BHH. Okay, àwọn àti pẹ̀lú Awólọ́wọ̀ ló wá rí BHH, so ara àwọn táwólọ́wọ̀ kó jọ nìyẹn. Àwọn méjì yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé Babalọ́lá àti Awólọ́wọ̀ àwọn náà ti ń pọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n ti gbà sí àwọn pẹ́pẹ́ ṣẹ́kì náà ni wọ́n ń ṣe. Okay, lọ́ọ̀yà náà ni Babalọ́lá yẹ. Wọ́n ní bí wọ́n ní. Iṣẹ́ òmìnira. Okay. Kí máa bọ́ sí láàfin yẹ kí n fẹ́ máa. Okay, ẹ lè dùn mí báyìí ká máa kọjá pé òun yín náà máa gbọ́ tí fọ́ọ̀sì rẹ̀ bẹ́ẹ̀ ni fèsì bàbá nìkan ni bọ̀tù wọn máa gbóhùn yín sà. Ojú yìí ò lè ṣó ẹ̀jẹ̀ ojú yìí ò lè ṣó. Bẹ́ẹ̀ ni. So Babalọ́lá yẹn tẹ̀wọ̀n àwọn náà ti ń kóra wọ́n jọ. Bàbá ṣe pé Bàbá Awólọ́wọ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn kan ní kótó di kótó Nàìjíríà. Okay. Of course by history èmi kà ní history ló mi ò sí mi mú báyìí. Okay, àwọn bàbá tó ṣojú. Àwọn tó ṣojú because wọ́n ti ṣe kásìlọ̀ tọ́kọ́ tó bí mi. Bàbá ti ṣe kásìlọ̀ tọ́kọ́ tó bí yín. Kábíyèsí Olódùmarè. So ó yẹ pé little thing one. Definitely 106 years is not the correct age of Baba. Might not be the correct age, but that is official age. Official age ni. So ṣe pé formation of Ọ̀yá sọ̀rọ̀ bá. 1918. Ẹ bá mi wọ́ọ̀kì 1918. Kábíyèsí Olódùmarè. 1918, 2024 minus 1918. 2024 minus 1918. Ṣé bó fẹ́ yọ kúrò ń bẹ́ẹ̀ ni? 2024. Minus 2024, sorry. 106, okay. So bí Awólọ́wọ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ òmìnira nìyẹn sà. Ó mú. Bẹ́ẹ̀ni. 106 náà. Jáde. 24 May. Bẹ́ẹ̀ni. 24 May. Okay. Nínú ìwé bàbá yín? Okay sir. So bí Awólọ́wọ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ òmìnira nìyẹn sà. Ní 1951. Okay. Bí Awólọ́wọ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ òmìnira ẹ ti sọ fún wa ní 1951 bó ṣe ń kó àwọn èèyàn tó pápá tẹ̀yìn àti bàbá Babalọ́lá lẹ́yìn ìgbà tán gba òmìnira yẹ tán sà kí ló wá ṣẹlẹ̀? After an election, after the òmìnira the country òmìnira gan ti ṣe election, wọ́n ti ṣe election before òmìnira, election ló kọ́kọ́ ṣe. Election yẹn tán náà ṣe. Àwọn kọ́kọ́ ṣe election ní 50 kí ni yàrá bí 54 àbí 50. Ìgbà yẹn ni bàbá di Western Regions Premier. Ṣé ẹgbẹ́ kejì after tó ń gbòmìnira tó ń kọ́ lórí. Bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé wọ́n ṣe election kan tán ní
tí màá kan wá ń contest lẹ́nu ọjọ́ mẹ́ta pé Awólọ́wọ̀ ló win election yẹn pé but iṣẹ́ tán wá gbé fún àwọn ẹni pé kán gbé fún. kìíní ni Second Republic ni MPN UPN MPN. No, that is 1950 election ni election àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe tán yan Nnamdi Azikiwe as a ceremonial president. 1959. ìgbà ló ṣe election tí kìíní fi di premier. ẹgẹ dẹ́sìn ẹgbà history ní orí kọ́ni mo. history ẹ pa wá sọ kí bàbá tí ẹ mọ̀ pé àgbà ti dé fún bàbá. so ìgbà ló ṣẹlẹ̀ nìyẹn. kò lè dùn lẹ́nu mi yóò pé I'm not part of. bàbá ti dàgbà ó yẹ kẹ́ ti béèrè orí ìtẹ̀yìn lọ́wọ́ bàbá lẹ̀. àwọn náà ń dá àkọọ́lẹ̀ ọkọọ́lẹ̀. bàbá ìgbà òṣèlú ìgbà ni bàbá mi àti ìgbà òṣèlú tòde òní kí ṣó a lè fi wéra wọn. ó yàtọ̀ kì í ṣòṣèlú náà ṣe báyìí kábíyèsí olódùmarè kì í ṣòṣèlú náà ṣe báyìí wọ́n jẹ̀lú ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn àgbàlagbà o ẹ gbọ́rọ̀ lọ́rọ̀ àwọn bàbá ju Awólọ́wọ̀ lọ nígbà títí yín sà ẹ sọ pé torí pé ẹ ju Awólọ́wọ̀ lọ ẹ lè tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n nígbà tẹ́ ẹ rí iṣẹ́ ẹ ju Awólọ́wọ̀ lọ yes ẹ ju yes but títí 109 1909 náà bí òun wọ́n bẹ́ yìí ní 1918 Babalọ́lá lójú wo 1905 ní Babalọ́lá lójú gbogbo yín lọ Adékúnlé Ajáṣe ń kọ́sà kò tí jọ yín nígbà ẹ ọmọdé ẹsẹ̀ ti wálé láti mọ́ ẹ̀sẹ̀ tó mọ́ tó ti jẹ́ ìgbà tí nǹkan tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn tẹ̀ ń wò wá kẹ́ ẹ gbọ́ ni wípé bàbá sọ wípé ní ìgbà yẹn òṣèlú náà ń ṣe ó ní ṣùgbọ́n lóde òní kì í ṣe òṣèlú ọ̀jẹ̀ lónìí. fún àpèjúwe báyìí mo lè kánsílọ̀. ẹ ṣe kánsílọ̀ ọdún mẹ́fà. mi ò gbà kọ́bọ̀ gbà kọ́bọ̀. bàbá láwọn ṣe kánsílọ̀ fún ọdún mẹ́fà wọn gbà kọ́bọ̀ ìyẹn ní pé ẹ̀yin lọ sí ìlú nìsà. ẹ̀wọ̀n kan dá náwó. káyì bàbá dìsá fún award. ọmọ rẹ síta láwọn sọ wọn gba síta láwọn pẹ̀lú wọn. ẹ̀rọ àǹfààní síta láwọn sí. wọ́n láwọn ò gba síta náà bàbá láwọn ò gbowó. ìgbà kan. àwọn sanwó àwọn tún fowó ara wọn ṣe. táwọn ọkọ ṣe ọ sọ pé káfíńwá ní tú sílé méjì àbọ̀. sílé méjì àbọ̀. káfíńwá kò sí rádò ní kan fún wa òun ní bá jẹ́ ká gbowó àgbọ̀ àwọn láyé. lè náwó ara yín sí. ìyá mi Esther Adétóun Ewétúgà you are welcome ma ẹ̀yin ṣe kánsílọ̀ fún ọdún mẹ́fà without collect kọ́bọ̀ ẹ̀ ná owó ara yín láti tún ìlú ṣe ni ṣùgbọ́n àwọn tó dé òní tí n bá lórí ọ̀fẹ́ kánsílọ̀ oṣù mẹ́fà mo ti di bílíọ̀nìà so òṣèlú Awólọ́wọ̀ ó yàtọ̀ sí òṣèlú tá a ṣe lónìí nìsa majority bàbá mi sí lára àwọn mẹ́bà Afẹ́nifẹ́re join tí Awólọ́wọ̀ dálẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re. ẹ̀mẹ́jọ náà ni mo sọ yìí. ẹ̀yin Afẹ́nifẹ́re náà ni ẹ̀yin tẹ́ dá sílẹ̀ rí ní 1951 kábíyèsí 28/4/1951. Afẹ́nifẹ́re yẹ òwò aṣojú Awólọ́wọ̀ ṣé ká sọ wípé ìwà Awólọ́wọ̀ ò sí lọ́kàn wọn ni sà. ìwà ìgbà yẹn gbogbo aláṣìífò. bí ẹ fẹ́ ṣèlú ni. tí olórí tábà ti sọ ọ̀làǹdìmú ẹ̀lùfàn gbẹ́sẹ̀ lè. n tẹ́ bá ti sọ lẹ́yìn ló máa dì mú kò sẹ́ni pé èèyàn kan gbẹ́sẹ̀ kò sí ìfẹ́ inú mi tí gbogbo yín bá ti gbárí papọ̀ tẹ́ ẹ sọ lẹ́ máa ṣe fún ìlú
ẹ pẹ̀lẹ́ bàbá mi. òun ló dára rẹ̀ owó ara rẹ̀ ló ná. Láwólọ́wọ̀ bẹ́ẹ̀ ni. owó ara rẹ̀ ló ná láti ṣèlú láti kẹgbẹ́jọ. bọ́dà mi Gbénga Ayọ̀délé Oòduà. gbogbo àwọn ọ̀tí àwọn ṣe àtọ́pẹ́ àbáṣe nǹkan bàbá yọ ìwà alápájá orí mu ìyẹ̀bá mo wá ìyẹ̀bá mo. ẹ fẹ́ ṣe nǹkan kan báyìí a máa sọ pé ìwọ lágbájá múyè báyìí wá ìwọ tàmẹ̀dù múyè báyìí wá ìwọ làgbáyé kì í ṣe pé ẹ máa gbowó lọ́wọ́ aráàlú ẹ̀yin tẹ́ kóra yín jọ gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re yẹ lẹ́ máa da owó yẹn láàrin ara yín láti fi tún ìlú ṣe. àgbẹ̀ gbowó lọ́wọ́. ẹ̀yin gbowó lọ́wọ́ aráàlú ọ̀hún tẹ̀tí wọn nígbà tẹ́lẹ̀ ṣe kánsílọ̀ fún odidi ọdún 6 without collect kọ́bọ̀ àwọn ọmọ yín dẹ̀yanjú. dáadé àwọn abìnrin ipò kelo lẹ jẹ́ sí ọmọ wọn. ipò kejì ẹ̀yin second ball. The first 3 wives wọ́n survive picking so. ok ó pẹ́ kí bàbá tó bẹ̀rẹ̀ sí ṣàbíyamọ. mi fẹ́ ṣàbíyamọ mọ́ torí mo ti ní ìyàwó ní george stopman tó ń bímọ ní 1942. bàbá ibo ni bó ní idea free education tí ẹ gbé jáde ń gbà yẹ ẹ̀yin àti Awólọ́wọ̀ torí ń tẹ̀sán sí ni pé ẹjọ́ máa ń jókòó papọ̀ gbé mímú ìmọ̀ràn jáde síta ni bó ní idea free education fún ìran Yorùbá torí àti ìgbọ̀rí nínú aláwọ̀ dúdú ti today that introduce free education tí ò gba kọ́bọ̀ lọ́wọ́ aráàlú. nǹkan tí a rò nípa yẹn kì í ṣe Awólọ́wọ̀ nìkan. kọ́mítì kan ló ṣe é gbàyẹn kọ́mítì wọ́n ṣètò kọ́mítì on education kò torí pé òun jẹ́ olórí. Committee on education, committee on health, committee on technology, committee so. wọ́n wá ṣe gbogbo ẹ̀ free. wọ́n ṣe gbogbo committee education yẹn lórí recommend kí ni ó dà pé committee yẹn if I'm not for tí n bá gbàgbé ó dà pé bàbá Aláyàndé wọ́n pe bàbá kan náà ní Atọ́lágbé ìsọmọ ọ̀tún. Aláyàndé yẹn Ìbàdàn ni. bẹ́ẹ̀ ni bàbá Aláyàndé is from Ìbàdàn Atọ́lágbé yẹn is from Ọ̀tún Èkìtì. ó dà pé Aláyàndé ni chairman committee yẹn gbà yẹn ó dàbí mi rántí dáadáa. so ẹ wá ẹ jókòó papọ̀ ẹ wá ṣe mítì yẹn pé ok gbogbo kọmitì kọ̀ọ̀kan wá ń mú rìpọ́ọ̀tù wọn wá gbogbo yín dẹ̀ fọwọ́ sí pé free education free health. ìyà ń jẹ Yorùbá àmọ̀wé kí wọ́n lè ṣe kò sówó. ìyà ń jẹ Yorùbá wọn àmọ̀wé ẹ wá rò lọ́kàn yín pé kílẹ̀ lè ṣe. àwọn tó ti kàwé dáadáa nínú wa sọ pé ìrànlọ́wọ́ ṣáà lè ṣe ni pé kí àwọn ọmọ wà kan sí. àwọn educated local ní wà committee university. ẹ fẹ́ káwọn ọmọ ó kàwé ṣùgbọ́n àwọn òbí wọn ò lówó ẹ wá rí i pé ìyà ń jẹ ọmọ Yorùbá àwọn ọmọ ìgbà yẹn Yorùbá ò kàwé ẹ dẹ̀ fẹ́ kán kàwé ẹ wá wò pé àwọn òbí wọn ò lè lówó pé kílẹ̀ lè ṣe mo ń gbọ́ yín bàbá mi. gbogbo nǹkan tá a máa lò àwa ìlà náwó rẹ̀. gbogbo nǹkan tí ẹ̀ ń lò ń gbà yẹ ẹ̀yin lẹ̀ ń náwó ẹ̀. bẹ́ẹ̀ni fún àwọn ọmọ ìgbé bẹ́ẹ̀ni àti ọ̀gá máa lò ọkùn ọ̀gá kọ́. ìyẹ́síléètì ẹfun pẹ́ńsù ẹfun la máa ń pè lédè tíátíá àwọn olùkọ́
máa kọ́ wọn ẹ̀rọ náà máa gbà àbídá sílẹ̀ inú ẹgbẹ́ yẹn ni wọ́n ti wá tàbí sọ tàbí ní pílẹ̀ láti pẹ̀lú ọmọ rẹ̀ kó mọ́sẹ̀ skul àti àfẹ́ mọ́sẹ̀ skul. ok ṣàṣẹlẹ̀ pé àyànnìyàn àlọ́dọ́ sọ̀nà. àlọ́ wọn máa gba àwọn ọmọ lọ́wọ́ wọn. àlọ́dọ́ sọ̀nà ó kú àlọ́ àlọ́jà àmàgbà àwọn ọmọ yẹn. ṣé ẹ gbọ́n tí bàbá sọ wọ́n láwọn ènìyàn ò fẹ́ fọmọ wọn sí skul nígbà yẹn lọ́hùn-ún wọ́n á lọ dúró sí ọ̀nà oko ẹ má wọrí bàbá mi fi gbogbo ara jókòó lé wọ́n á lọ dúró sọ̀nà oko sọ̀nà ọjà tí wọ́n bá ti rí pé wọ́n mọ́ lọ wọ́n á máa gbọ́ ọmọ yẹn lọ́dọ̀ àwọn òbí wọn wọ́n á máa kó wọn lọ sí skul. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí làálàá àwọn bàbá yìí ó yọrí sí rere ìgbẹ̀yìn yín ò lè dá o. àwọn òbí mọ́ni a ní àwọn nìkan ká máa lọ kọ́. àwọn nìkan ẹ máa lọ. ìgbàgbọ́ ló kú dẹ́ máa kó dàbí tó máa bọ́ tún nàìjíríà sí lọ́yọ̀ làwọn wá. àwọn tó ń mú lọ́nà oko náà ló jẹ́ ọ̀rọ̀ lẹ sọ bàbá mi ṣe gbọ́n tí bàbá tún sọ àwọn kan láwọn ọ̀fẹ́ kan lójú wọn nítorí àwọn sì wà ta wọ́n ní àwọn táwọn bàbá lọ mú lọ́nà oko nígbà yẹn lọ́n pé dandan wọ́n gbọ́dọ̀ kàwé náà ṣayé Yorùbá báṣubàṣu dèní wọ́n sọ iṣẹ́ táwọn bàbá yìí fi làálàá ìlàkàkà wọn bàbá sọ wípé àwọn ṣe councillor for good 6 years without collect kobo pé kí ayé Yorùbá ó lè dáa kí Yorùbá má bẹ̀rẹ̀ dẹni ẹ̀yìn àwọn tẹ́ ẹrú á fi gbogbo agbára tó ń gbà yẹn lọ́hùn wọ́n wá ń bàlùjẹ́ lé ní sá. àwọn tẹ̀ tó máa yàn ẹ̀sùn máa ń jẹ́ báyìí àmúyà jẹ́ kì í ṣèlú náà ṣe ń sìn wọ́n múyà jẹ́lú ni. bàbá mi báwo ni Odùduwà investment ṣe dáyé ṣẹbẹ ẹ̀yin Afẹ́nifẹ́re nínú ẹ dá Odùduwà investment ńlẹ̀ tí textile jáde ńbẹ National Bank Olùwà glass àbí bàbá mi. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ti panu lé ní bàbá mi kí lẹ lè rí sọ sí gbogbo yẹn. wọ́n ti jẹ́nu. wọ́n ti jẹ́nu. gbogbo àwọn tó ti làlá ìgbà yẹn. tẹ ṣe làálà ìgbà yẹn. mi ò tún mọ́ni tí tó dùkù ilẹ̀ tó lulẹ̀ nínú wa. tó ìkùsọ ẹ mọ àwọn tó tún kù sórí ilẹ̀ nínú yín. ọ̀kan ó jẹ́ pé àwọn Ìgbò ayájú ni lè bàjẹ́ irúṣẹ́ bẹ́ẹ̀ lè bàjẹ́ tó bá jẹ́ fún wa lè fara balẹ̀ àti ìyẹn kí Yorùbá bẹ́ẹ̀ kí torí ìgbà tí wàá ṣe amalgamation ní that is 1914. 1914. ok bàbá mi. àkọọ́lẹ̀ tó wà nígbà yẹn pé tí lẹ́yìn ọgọ́rùn-ún ọdún. lẹ́yìn ọgọ́rùn-ún ọdún. lẹ́yìn ọgọ́rùn-ún ọdún nàìjíríà lè. oníkálukú lè máa lọ lílọ títí ẹ. máa lọ sí ipò tẹ́lẹ̀ oníkálukú máa padà sí ààyè títí ẹ. tó wà nínú amalgamation yẹn ni sà pé in 1914 o lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tí ìbágbépọ̀ yẹ ò bá ti rọgbọ mọ́ kóníkálukú máa lọ nílọ títí ẹ̀ ṣé bàbá ṣé tí Yorùbá bá dá dúró ń sì ṣe ó máa rọ̀ wá lọ́rùn. mo sọ ìbàjẹ́ pé àwọn Ìgbò àti yára torí ìgbà táwọn ọ̀rọ̀ yìí ti pẹ́ àwọn ti fẹ́. náà ti fẹ́ lọ ọgọ́rùn-ún di ọgọ́rùn-ún ọdún
ọgọ́rùn ọdún yẹn ti pé ní 2014. 2014. bẹ́ẹ̀ ni sà bó ti tún lé sí i. ó ti méje bí ọdún méje báyìí. bẹ́ẹ̀ ni bàbá mi. àbá tún lè jókòó. ká tún jókòó ká tún sọ̀rọ̀ but àwọn tó wà ń bẹ̀ yìí àwọn tí ò bá àwọn Awólọ́wọ̀ tí ò bá ẹ̀yin bàbá wa torí pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ bá mi sọ sí Yorùbá ló kọ́kọ́ sọ wípé a gbọ́dọ̀ kó nínú ìdè àwọn òyìnbó lẹ́sìn bẹ̀rẹ̀ sí ṣe làálàá yẹ pé kí ìran Yorùbá ó lè bọ́ àwọn tí ò bá wa ṣe làálàá yẹ ń gbà yẹ tí ò bá yín ṣe làálàá yẹ ń sìn àwọn ló ń jèrè iṣẹ́ yẹ lọ́wọ́lọ́wọ́ ń sìn ní àwọn Haúsá àwọn Fúlàní wọn wá fẹ́ kí ìjókòó ìfọ̀rọ̀ kan sọwọ́ pọ̀ ṣe gbọ́ o àwọn nígbà tó kóra wọn jọ pọ̀pọ̀ pé ẹjẹ́ àjọ ṣe ká gba òmìnira wọn láwọn Haúsá sọ wípé àwọn ò ṣe àwọn fẹ́ máa bá bí British ṣe ń bá wọn tọ̀ lọ. wọn wà pẹ̀lú yín. lẹ́yìn ọdún kan tí a ṣe ṣe. tẹ́ ti gba òmìnira yẹn tán. ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ẹ̀yin bàbá mi iṣẹ́ tẹ́ ṣe ń gbà yẹn lọ́wọ́ àwọn ló ń jèrè ẹ̀ ń sìn yìí wọ́n á dẹ̀ fàyè fún kí àjọjókòó bí òkè ẹ̀yin Yorùbá àti Ìgbò àti Haúsá o ṣé ká sì jọ máa gbé papọ̀ wọ́n ń tán sọ fún wa ni pé àwọn làwọn ní Nàìjíríà àrà tó bá wù wọ́n náà lè fi Nàìjíríà dà. nǹkan tí táyọ̀ ní bàbá náà Haúsá tèmi ẹranko ni wọ́n nígbà yẹn. ẹranko ni wọ́n ti tọ́ à ń pè wọ́n ní ẹranko sà wọ́n láwa ní koríko tó ń jẹ lónìí tó fi ń dá wa lónìí ẹ̀. bàbá ohun tẹ́ ẹ̀ sọ ń sìn ni pé ohun tó lè mú Yorùbá kó nù yá ni pé kí Yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. bẹ́ẹ̀ni o. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu àgbà o bàbá was 106 this year bàbá ti lé ní 106 torí April ni bàbá pé 106 bàbá sọ wípé May ni bàbá May 24 ni bàbá pé 106 bàbá sọ wípé ohun tó lè mú wa kúrò nínú ìyà ìpọ́njú àṣedànù ni wípé ká kúrò nínú Nàìjíríà ká padà sórí sun wàsà. Oòduà nation. bàbá mi gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe ń gbà yẹ ẹlẹ́rìí pé ìyà ń jẹ ọmọ Yorùbá ni gbogbo yín fi jáde síta ṣé orú ipò tí Yorùbá wà lẹ́nu ṣó yẹ kí Yorùbá tún wà mẹ́ pẹ̀lú iṣẹ́ tẹ́yìn bàbá yìí ti ṣe é lẹ̀. ó pààyàn lẹ́kún ìyà tá a jẹ lóde ilẹ̀ Yorùbá. ìyà tá à ń jẹ ó pààyàn lẹ́kún bàbá mi ṣe gbà pé orílẹ̀-èdè ni Yorùbá. ṣebí Yorùbá ló ní gbogbo àti Ìgbò ṣebí Yorùbá ló ní wọn. Yorùbá ló ní wọn tẹ́lẹ̀. tábà lọ sí ọ̀sìn sínú láti gbàgbé ọlọ́kadà ẹ̀kọ́ yọ. ẹ jókòó dáadáa bàbá mi ẹ jókòó dáadáa. nígbà tí ẹ wá ṣe ṣebí ilé lórí sun bẹ́ẹ̀ ni. àti Yorùbá àti Ìgbò dé Delta. bàbá mi àmọ̀ràn wo lẹ rí fáwọn olóṣèlú tó dé òní tó jẹ́ pé abẹ́ Fúlàní náà wá sásí tán wá ń fìyà jẹ Yorùbá tẹ́lẹ̀ ń sọ fún wa pé àwọn ń ṣe òṣèlú. owó ni. owó lókùtàn wá ń bẹ̀ owó tẹ́yìn ò wá ń gbà yẹ sà. owó náà gbà owó dé ọdún. wọ́n sá eré owó wọ́n gbàgbé ọ̀la. owó ti bà Nàìjíríà jẹ́. owó ti bà Nàìjíríà jẹ́ iṣẹ́ tẹ́yìn ṣe lẹ̀ tí gbà tẹ́yìn ṣe tẹ́ ẹ̀ wowó. ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àtẹ̀tún sọ pé owó tí àwọn olóṣèlú wọn gbà wọ́n ti pọ̀ ju wọ́n ti wá ṣe àtúkégbèkégbè àgbọ̀
iṣẹ́ wo náà ṣe ṣé ó yẹ kó òṣèlú máa gbowó ju olùkọ́ni. Kò yẹ kí olóṣèlú máa gbowó ju olùkọ́ni lọ. ṣé ó yẹ bẹ́ẹ̀. ṣé ẹ̀ ń gbọ́ o ẹ̀yin ọmọ Yorùbá kẹ́lẹ̀ mọ̀ bàbá ní pé kò yẹ kí olóṣèlú máa gbowó ju tíṣà lọ. bẹ́ẹ̀ ni kò yẹ àbí kí náà ṣe. kọ́kàn lọ síbẹ̀ kan jókòó kan ọ̀pọ̀lọpọ̀ ń sùn. àwọn tíṣà àjọkò lọ́sàn-án Sorry. àjọkò àti máa pèpè àìlóòtù ṣe kọ́mọ̀. bẹ́ẹ̀ ni òṣèlú tòde òní ń parọ́ ni láti mú èkó owó bọ̀tí nígbà tí ti yín iṣẹ́ lẹ̀ ń ṣe ẹ̀ tún náwó ara yín sí. iṣẹ́ gidi kò rí ayé Nàìjíríà ṣe dá léèyàn ọ̀la ayé Nàìjíríà ṣe. nígbà tí ẹ̀yin ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe ń gbà ẹ́ lọ́n kí ọmọ Yorùbá má bàa jìyà ni o. kọ́mọ bá jìyà ni. bọ̀tí àwa wà nínú ìyàwó lé ní bàbá mi. mo tún fẹ́ kẹ́ ẹ túbọ̀ ẹ̀ sọ lẹ́ẹ̀kan pé ọ̀nà àbáyọ kan tó kù fún ìran Yorùbá ni pé. ọ̀nà àbáyọ tó kù fún àwọn Yorùbá òun náà ni pé ká múra wa. lọ́kàn ká yà kúrò ní Nàìjíríà. kò sí ká tó Nàìjíríà. kò sí ní tí Nàìjíríà lè ṣe fún wa mọ́. kò sí odò Ọya àti òkè Ọya àti wà tẹ́lẹ̀ nínú odò Ọya ní Yorùbá ti wà bẹ́ẹ̀ ni ní Yorùbá bẹ́ẹ̀ ni òkè Ọya Haúsá Fúlàní kóníkálùkù lọ máa ṣe ìjọba títí ẹ̀. kí àwọn Ìgbò ká máa ṣèjọba tí wọn káwọn Yorùbá ká máa ṣèjọba títí wa káwọn nìkan máa ṣe. kóníkálùkù máa ṣèjọba kóníkálùkù dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀. so amalgamation 1940 yẹ ó ti expire lẹ́ ń sọ fún ọ yẹ. ó ti expire. ó ti expire ká Yorùbá padà sáyé ẹ̀. nǹkan tí wọ́n tẹ̀ kọ́ sínú bẹ́ẹ̀ ni. tí wọ́n bá ṣe bí wọ́n ṣe fáìlì yẹn tí wọ́n ṣe tí wọ́n pé kí tí wọ́n kọ́ rẹ̀ pé tí wọ́n ṣe sáyẹn rẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún oníkálukú ó padà sí ayé rẹ̀. ṣé a lè pè yẹn mọ́ tọ́jú pé àwọn òṣèlú wọn. tó bá jẹ́ pé àwọn òṣèlú wa jẹ́ ọmọ gidi ìwé yẹn ló yẹ kán béèrè fún pé torí orú àwọn iṣẹ́ tẹ́yìn ti ṣe lẹ́sà pẹ̀lú làálàá yín tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ tẹ́ ẹ̀ gbowó ó yẹ kí Yorùbá àti Amẹ́ríkà máa forí gbárí nísìnyí bọ̀tí ìyà là ń jẹ bẹ́ẹ̀ níjẹ̀kọ́. ẹ ní àwọn olóṣèlú àwọn tó pera wọn lólóṣèlú lóde òní ọ̀jẹ̀lú ni wọ́n ń ṣe olóṣèlú. ọ̀jẹ̀lú ni wọ́n o èmi ni mo sọ bẹ́ẹ̀. bàbá lèmi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀jẹ̀lú ni wọ́n. ọ̀jẹ̀lú ni wọ́n àti òṣèlú wọn. owó náà lọ ń kó ń bẹ̀ sà. owó náà lọ ń kó. iṣẹ́ wọn náà ṣe táwọn gbà wọ. mílíọ̀nù etí la fi ń gbọ́ àdẹ̀rí tó fi ṣe ń lò kí lẹ rí sí àwọn Fúlàní tó yabo oko wa tán pààyàn káàkiri. irú àwọn yẹn báyìí tí bájẹ́ àjẹjọ́ nǹkan tó yẹ ká máa ṣe ni pé àwọn Fúlàní tó bá gbà nínú oko wa. bẹ́ẹ̀ni. káwọn náà bá pa wọ́n ní. káwa náà pa wọ́n padà. àti nǹkan tó ń kó wá. tó kó wá àti màálù tó fi ń jẹ oko wa. bàbá ṣé ẹ rí àwọn ọmọ Fúlàní yẹn gẹ́gẹ́ bí ọ̀tá wa. ọ̀tá wa ni wọ́n. ọ̀tá wa ni wọ́n. ṣé ó yẹ ká máa bọ́ta wa gbélé papọ̀. òun náà mo sọ yìí. mo ní
àwọn Fúlàní dáadáa tí wọ́n bá ń kọ́ tí wọ́n bá rí wọn kò tẹ̀ yẹ kán wà nílẹ̀ Yorùbá mọ́. kò yẹ kán wà ní ilẹ̀ Yorùbá mọ́. nínú ìkan nínú àwọn ọmọ yín jáde síta wọ́n pè ní Sunday Igboho ó wá ní bọ́n ṣe ń pa Yorùbá pé inú òun ò dùn sí. Sunday yẹn mo ti fẹ́ ìgbà tí mo ti lè sọ̀rọ̀ mo fẹ́ ránṣẹ́ sí kó wá. sí ìsinmi rẹ̀ kó wá. ẹ fẹ́ ránṣẹ́ sí Sunday Igboho pé kó wá ó dẹ̀ máa wá rí yín o. nígbà yẹ nígbà tẹ lágbára àti rè Ọlọ́run dẹ̀ máa dágbára yẹn padà bàbá mi. torí èrò ọkàn mi ní Sunday Igboho ṣe. èrò ọkàn yín ni Sunday Igboho ń ṣe ẹ gbọ́ o. èrò ọkàn mi. bàbá 106 wọ́n sọ fún wa wípé nígbà táwọn sì lè sọ̀rọ̀ dáadáa làwọn ti fẹ́ ránṣẹ́ sí Sunday Igboho pókó wá nítorí pé èrò ọkàn wọn ohun tó wà lọ́kàn wọn ohun táwọn náà tó bá jẹ́ pé àwọn wọ́n sì ṣe pépépé ohun tí Sunday Igboho ṣe yẹn náà làwọn náà fẹ́ ṣe bọ́tọ̀ ọmọ Yorùbá mú gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀bá tó ṣe ju ti Sunday Igboho lọ bọ́tọ̀ wà. mo fẹ́ kí Sunday Igboho kó wá nígbà yẹn ní ọ̀rọ̀ náà rẹ̀ ìlú rẹ̀. Ìbàdàn ló wà ń gbà yẹ ó dẹ̀ wá sékìtì wá sí àárín lọ́dẹ̀ gbọ́dọ̀ wá bíbá yìí. mo tẹ̀ ní àgbà àpọ̀wọ́pọ̀ fún èèyàn ní agbára ni. Àpọ̀wọ́pọ̀ kà fún èèyàn lágbára. àpọ̀ fún èèyàn lágbára gbogbo ohun tí Awólọ́wọ̀ ṣe gan-an gbogbo alápọ̀wọ́pọ̀ tó àkúlẹ̀ agbára. Kábíyèsí Olódùmarè ẹgbọ́n tí bàbá sọ ó ní gbogbo táwọ́lọ́wọ̀ ń ṣe yẹ gbogbo wọn pọ̀wọ́pọ̀ wọn fún ní agbára. agbára ń bẹ nílẹ̀ Yorùbá bàbá mi. ó bẹ ó ti bẹ. ó dẹ̀ sì ń bẹ. ó ti bẹ. Kábíyèsí òun ní tẹ́kẹ̀ bẹ́ẹ̀ ní. Sunday Igboho nígbà yẹn. wẹ́ agbára wẹ́kẹ́. bàbá tí n bá pètè bá lórí òfin àti bá sọ̀rọ̀ nǹkan. ìgbà yẹn Nàìjíríà mọ̀ mí. Nàìjíríà mọ̀ yín. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ̀ka. nígbà tí ẹ wà ní Ṣàngóòde bàbá mi. tábà mú mi tábà tì mí mọ́lé báyìí. wọ́n Nàìjíríà ti tì yín mọ́lé rí. nígbà tí wọ́n ti wá dá ẹgbẹ́ Ọlọ́mọkúlúbú àwọn àgbààgbà àwọn ìyá wa ti máa mọ̀ ọ́. tàwa jẹ́ opposition sí Awólọ́wọ̀. àti nígbà àyà wọ́n bá ti mọ́lẹ̀ gbà ẹ̀tọ́ ti mọ́lẹ̀ kó tó rí bọ́ọ̀tù dé máa ṣe ní. ẹ ti jáde. máa ṣe wà ní orí ìjòkó. bàbá mi máa ní mọ yín dáadáa. ọkùnrin a ní sẹ́yìn náà ọ̀tún mọ́lẹ̀ ọ̀nà ọ̀gán. Olúwa táyé o. mo wá ọgbà kí wá ti mọ́lẹ̀ wọ́n ṣe tán wọ́n tó rí ẹ̀ wọ́n ti lè kó lórí ìjòkó rẹ̀. bàbá ní ẹ̀gbọ́n tí bàbá ń sọ dáadáa bàbá ní nígbà tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ń ti àwọn mọ́lé jẹ́rìí àwọn tó ṣèlú rèé ìṣẹ̀dá àwọn bàbá yìí máa fìyà jẹ àwọn tó pera wọn lólòṣèlú ọmọ Yorùbá lénìí wọ́n ní tá bá tì wọ́n mọ́lé ọlọ́pàá tó tì wọ́n mọ́lé kó tó ti kọ́kọ́rọ́ yẹ tán àwọn ti wà lórí ìjókòó ẹ̀ lọ́fíìsì ẹ̀ níbi tí agbára Yorùbá wà. bàbá mi orú ọmọ yín Sunday Igboho tó dìde yẹ. bàtà wẹ́rà Awólọ́wọ̀ rẹ̀ àwọn àgbà wà ní. àgbà wà. pẹ̀lẹ́ bàbá mi orú ọmọ yín Sunday Igboho tó dìde sà tẹ́ ní pé ohun tó wà lọ́kàn yín ló ń ṣe àwọn Yorùbá náà ló tó gbógun tì í. kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sà. kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. tó ń sọ wípé ẹ má pa ìran mi mọ́
ẹ jẹ́ kí Yorùbá ó dá dúró pé kò yẹ kí Yorùbá máa jìyà tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí Yorùbá ló tún gbógun tì títúndé ẹ̀ṣẹ̀ tó ṣe Nàìjíríà gọọmẹ̀ntì wọn sọ fún wa wọn àjẹ kọ́mọ Yorùbá ọmọ àwọn ọba wa dẹ̀ dákẹ́ àwọn àgbààgbà Yorùbá dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ń wòran. wọ́n sọ bẹ́ẹ̀ mo nígbà yẹn nígbà tí mo kàn fẹ́ ṣe fún Ìgbòho ibi tí wọ́n gbé lọ sí tí wọ́n bá wà ń bẹ̀ tí wọ́n bá rí nǹkan. torí tí wọ́n bá wà bàbá ní tó bá wà ń bẹ̀ tí wọ́n bá rí wọ́n bàbá mi. àwọn àgbà ló ní wọn. ló ní wọ́n. ọba ìpínlẹ̀ Ọ̀fẹ́ nígbà yẹn. ọba ò nífẹ̀ẹ́ ṣe Adésọjí Adérẹ̀mí àbí. ok bàbá mi. àṣẹ lọ nìyẹn. àwọn ọba àti gbọ́wọ́ nǹkan rẹ̀ àti kò lọ. tani ilé Ifẹ̀ báyìí. ẹni. tani wà ilé Ifẹ̀ báyìí. ilé Ifẹ̀ Ọ̀jájá ni Ọ̀jájá Ògúnlùsì. àwọn náà ni mò ń sọ. ok wọn ò lópo wọn. wọn ò lópo wọn bó ṣe yẹ kán lò ó. pẹ̀lú agbára ni. pẹ̀lú agbára tó wà ń bẹ́ẹ̀ wọ́n lo ipò wọn bó ṣe yẹ kán lò ó wọ́n fi wọ́n lò ó lòdì sí ìfẹ́ Yorùbá ní sa àwọn lè máa bá l'Ábùjá lé ní àwọn lè máa bá lọ́dọ̀ olóṣèlú lọ́la ó dé wọ́n á ń pè wọ́n ní bàbá Yorùbá àbísà ó yẹ kán dúró gẹ́gẹ́ bí bàbá Yorùbá ni pé irọ́ ìyà tó ń jẹ Yorùbá yìí ó tó gẹ́gẹ́ bí àwọn ohun tẹ́ ẹ̀ sọ fún mi gẹ́gẹ́ bí àwọn ìgbàanì ṣe ń lo ipò wọn ló ṣe yẹ kán lò ó. kán lò ó kì í ṣe orúkọ lásán. ipò yẹ kì í ṣe orúkọ lásán. bàbá mi kí ni ìmọ̀ràn yín fún ọmọ Yorùbá ṣé ká dákẹ́ báyìí kí Nàìjíríà máa fi yà jẹ wá ní àbí ká jáde níta ká pariwo pé a fẹ́ bọ́ nínú ìgbèkùn pé àṣẹ Nàìjíríà mọ́. àwọn náà ni mo sọ ni wọ́n jẹ́ pé àwọn táwọn wà lókè táwọn Yorùbá táwọn ṣe pé ẹ̀ka nídìí ẹ̀nídìí pé àwọn ẹni pé ṣẹlẹ̀ bá àjòkó ni ẹ̀bí àwọn ti sọ pé àjòkó àti ọmọ pé ọba Haúsá àti wà ní orí tébù kẹ́lẹ̀ káàkiri bẹ́ẹ̀ ká ṣe pé ká padà sílé wa. ká padà sílé wa kí a jókòó ní round table káwọn ọba wa àwọn àgbààgbà wa sọ wípé àwa Yorùbá o a ṣe Nàìjíríà mọ́ o ká padà sílé wa ká lọ máa túlé wa tó. ẹ̀kọ́ àgbà bàbá mi. ọjọ́ pé àwọn tó ṣaṣojú wa báyìí ojú ara wọn ni wọ́n ṣe. ṣé gbọ́n tí bàbá mi sọ bàbá ní àwọn tó ń sọ pé wọ́n ń ṣojú ara wa tó ń ṣojú wa ń sìn ojú ara wọn ni wọ́n ń ṣe kò dàbí ìgbà títí yín tẹ́ ló ń ṣojú ìlú tẹ́ tún náwó ara yín tẹ́ tún ṣe fún ìlú. ọ̀nà tí wọ́n bá lò. bẹ́ẹ̀ ni sà. so ẹ pẹ̀lẹ́ bàbá mi. kí ló ṣe tí àwọn táwọn lè mú ògùn ní house. tí wọ́n lè mú fún ẹ̀ ní house. pé ọ̀dà tó ẹ jẹ́ kí. Yorùbá máa lọ Ìgbò Yorùbá Haúsá gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wa. kóníkálukú máa lọ láìsí ìjà láìsí ariwo ṣe ń gbọ́. bàbá ní pé kí ló dé àwọn tó sọ wípé wọ́n ṣojú wa tí wọn ò lè mú fún ẹ̀ ní house wípé ẹ̀yin Ìgbò Yorùbá Haúsá ẹ jẹ́ kóníkálukú máa lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé àkọọ́lẹ̀ tó so wá papọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ó so wá papọ̀ ní 1914
kò tí pé wá ṣé ó ti pé wá náà wà mi fẹ́ gba bàbá ní mi fẹ́ yọ bàbá lẹ́nu púpọ̀ bàbá mi ẹ jẹ́ kí n pọ̀ ọmọ yín kẹ́ ẹ́. ṣe gbọ́ mi bàbá ní inú dùn dáadáa pé àìlè sọ̀rọ̀ àwọn ní. Ọ̀jájá tó wà ní gẹ́gẹ́ ní ọ̀nà fífẹ́. kí ló ń ṣe tó lè sọ fún ọmọ Yorùbá kábàáyé la fẹ́ ṣe kábàáyé la ṣe. Ohun ipò tó wà náà Yorùbá nìyẹn. Ipò Yorùbá nìyẹn. Ipò Yorùbá nìyẹn. Wọ́n pè yẹn kan ní Gani Adams jà ó lóun Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n wọ́n bá pa kán máa pa kúkúrú lẹ́nì kán máa pa kúkúrú lọ́la gígùn dúdú pupa nínú ọmọ Yorùbá kò kàn ó dẹ̀ lóun lo lórí jagunjagun lẹ̀ Yorùbá ẹgbọ́n ṣe lórí jagunjagun máa ṣe irú ìwà bẹ́ẹ̀ ó máa rú ìwà bẹ́ẹ̀. Ọlágbára púpọ̀ ọlágbára púpọ̀ èmi gbàgbà ìpẹ́ àlọ́ lórí Nàìjíríà àlọ́ lórí ilẹ̀ Yorùbá. Àlọ́ lórí ní Nàìjíríà àdè lórí nílẹ̀ Yorùbá nìyà fi ń jẹ wá báyìí ní Fúlàní fi ń tẹ̀ wá báṣubàṣu. Akọ́gun máa pẹ́ padà ok mo gbọ́. Okay. Ìwé tí a kọ sábà tó wá pọ̀ 1914 ìwé tí a kọ ní tó bá rí ṣebí àwọn gbọ́. Wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni. Àwọn gbọ́ kí ló ṣe tí a bá béèrè tí a bá rí kí ló ṣe tí a para wá pọ̀ kí ìbọ̀fọ́ dìde kí a sá. Dìde kóníkálukú máa lọ nílọ títí ẹ̀. Kan tó ṣẹlẹ̀ ní o báyìí àkókò ó tẹ́kọ̀ọ́kọ̀ báyìí kí ẹnìkan kókó padà sílé ẹ̀. Ẹgbẹ́ tẹ dálẹ̀ sá ẹgbẹ́ tẹ dálẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ̀yin Awólọ́wọ̀ bàbá Babalọ́lá àǹkó tẹ dálẹ̀ ṣé ìwà tán wò lónìí ó dùn mọ́ yín nú. ṣé torí ń tẹ́ fi dálẹ̀ nìyẹn. Àwọn tó ti kú yẹn ẹkún náà máa sọ nínú wo. Ṣé gbọ́n tí bàbá sọ ní àwọn tó ti kú ẹkún náà máa sún bẹ́ẹ̀. Èmi tí mo wà láàyè tí mo sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ẹkún ni. Ṣé gbọ́n tí bàbá sọ wọn láwọn tó wà láàyè rẹ pẹ̀lú ẹkún náà ni. Bàbá ẹ jẹ́ kí n fún yín lórí ọ̀fẹ́ ẹ jẹ́ máa tún wáyè wá mo mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ nínú yín bàbá mi àárín yín pé bàbá ọ̀rọ̀ ń bẹ nínú yín. Ṣé Ádámù yẹn? Ṣé Gani Adams? Ṣé ẹ̀yin lè bá sọ̀rọ̀ ni? Ọmọ àwọn tó jù mí lọ gan bá sọ̀rọ̀ ẹ gbọ́. Ẹ̀sùn kan pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá kẹ́sẹ́ àìṣe pàtí ìkiri kẹ́wọ́ṣọ́ fún wọn. ẹ wà lórí láyìn bá jọ ṣe tán máa bá ìmọ̀ bẹ́ẹ̀ sọ lórí ẹ̀. Ok sir. Torí mo mọ̀ kó ní ó ní mission kẹ́yìn bàbá wa ìgbà ni kẹ́ tó kóra yín papọ̀ pé ìwà mi ó jọ ti bàbá yìí ìwà bàbá yìí jọ ti ti yín lẹ́ fi pera yín ní Afẹ́nifẹ́re t'Awólọ́wọ̀ fi jó lórí yín ẹ̀ ń fẹ́ ire fún ìran Yorùbá. Àwa tí a ń fẹ́ ire fún ìran Yorùbá. Àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ lé ní sí àwọn àfẹ́ ṣé wọ́n àfẹ́ ire fún ìran Yorùbá. Àpò ara wọn brown envelope àwọn lẹ́ máa bá lọ́dọ̀ gọ́vnà àwọn lẹ́ máa bá lọ́dọ̀ sẹ́nítọ̀ àwọn lẹ́ máa bá lọ́dọ̀ rẹ́ẹ̀pù. Àwọn tí wọ́n ń ṣe báyìí kì í ṣe olóṣèlú ni wọ́n ọ̀jẹ̀lú ni wọ́n. Ẹ ṣé bàbá mi a máa rí yín bá ojú òní tí yín bàbá mi. Bàbá ní tó bá ń ta ló sọ bẹ́ẹ̀ yín ni kò sí ìdánlè bí yín ṣe. Kí ni wọ́n ṣe sí ìlú ìlú kọ́ lè dára. Bàbá mi àwọn kan wà lónìí tán ń dé fìlà Awólọ́wọ̀ wọn á lọ ọmọ Awólọ́wọ̀ ni wọ́n
tí ìwà Awólọ́wọ̀ dẹ̀ sí nínú wọn ṣé a lè pè yẹ pé gbàtà ló ń pè ènìyàn fi orúkọ ènìyàn lu jìbìtì. ó náà láṣọ yìí ìgbàgbọ́ tó ń ṣe báyìí ó náà láti ṣe láti lónìí ìgbàgbọ́ tó ń ṣe láti jọ́kọ́ náà ń ṣe lónìí ìgbàgbọ́ owó ní tòde òní. ṣọ́ọ̀ṣì kan náà lọ sí láti lọ dáwó síbẹ̀ ni ṣọ́ọ̀bù wo ló ta sí ṣọ́ọ̀ṣì báyìí. ajẹ́ tó bọ̀ tí bàbá sọ bàbá ti dúpẹ́ mi lọ́bọ̀ mi o wọ́n ní ṣọ́ọ̀bù wo ló ta tó ṣọ́ọ̀ṣì báyìí. òun náà àwọn òṣèlú ìgboro ìlú bá náà ní. náà ṣe rí. bá ti rí náà nìyẹn àwọn apẹ̀rẹ̀ àwọn ní òṣèlú báyìí. ọ̀jẹ̀lú ni wọ́n ọ̀ràlú ni wọ́n abàlújẹ́ ni wọ́n atúlú ni wọ́n. bàbá mi ẹ ṣe. ẹni tá máa sọ pé ṣé a máa fowó lọ́wọ́ ṣé a máa fowó lọ́wọ́ ìlú ni àbòwò la máa fún ìlú ni. ẹni tó bá fẹ́ ṣèlú ó wá máa fún ìlú lówó ni kì í ṣe pé a ti máa gbowó lọ́wọ́ ìlú àwọn tó ní gbowó lọ́wọ́ wa ni ìyẹn ni pé wọ́n ṣèlú wọ́n bàlú jẹ́ ni wọ́n jẹ̀lú. Bàbá dẹ̀ ti sọ pé ọ̀nà àbáyọ ni pé kí Yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Bàbá was 106 wọ́n lẹ́rù ò bà wọ́n pa àwọn làwọn sọ bẹ́ẹ̀ àwọn bàbá gidi lè bàbá was one of pioneer of Afẹ́nifẹ́re. Bàbá ń pìtàn 1951 nígbà tí wọ́n bẹ̀rẹ̀ independent move. ìjókòó lóko ẹrú àwọn olùyìnbó bàbá mi ṣé oko ẹrú àwọn òyìnbó tá a lè fẹ́ kúrò yẹn tá a wá dádúró yẹn ṣé oko ẹrú ilé ìgan wà burú ju tọ àwọn òyìnbó yẹn lọ́wọ́ rẹ̀. ó burú jáì. ìgbà tí a máa yí kún Elizabeth. ṣe wo bí bẹ́ẹ̀ni níbi. kí ni ẹ. kún Elizabeth. ok fọ́tò wà nígbà yìí. mi ti rí o ẹ jẹ́ wo bàbá mi. wọ́n ní bàbá ní. Ṣàwọ́lọ́wọ́ ni bẹ́ẹ̀. abẹ́rẹ́. ok fọ́tò Awólọ́wọ̀ ní kàlẹ́ndà ni kàlẹ́ndà ni gbà yẹn. àwọn kìíní díẹ̀ ní àti àwọn píkọ̀ yìí péré díẹ̀ ní àti kàlẹ́ndà Awólọ́wọ̀ Ọọ̀ni àti kìíníwò àti Ọọ̀ni. Adéyẹmí. Adésọjí Adérẹ̀mí. ṣe àdí Awólọ́wọ̀ bẹ. mo ní kàlẹ́ndà bàbá Awólọ́wọ̀ bẹ. ẹni tí Elizabeth. Elizabeth yà mí ò rí. ok mo ti rí picture Elizabeth. ẹni tẹ̀mí bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni mo ti rí. ẹni tẹ̀mí láàrin. mo ti rí náà mo rí bàbá mi mo rí. eléyìí tí ẹ̀yà ti Adérẹ̀mí ṣe yàgò lọ́wọ́ inú kìíní báàkì kékeré tí wọ́n lè. ohun tí a fẹ́ gbọ́ lẹ́nu. ẹsẹ̀ oníkóyọ̀ máa ní àwa mẹ́ta yẹn. ẹ̀yin Adérẹ̀mí àti Awólọ́wọ̀. àti ẹ̀yin Adérẹ̀mí àtàwólọ́wọ̀ kò sẹ́ni tó lè mẹ́ àárín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn. kò sí. Adésọjí Adérẹ̀mí ọba Ilé-Ifẹ̀ ìjẹta balẹ̀. olóforí mi balẹ̀ lẹ́fẹ̀ẹ́. olóforí balẹ̀ Ilé-Ifẹ̀. ọba tiwa Tadéláwo Adésọjí Adérẹ̀mí. so ó yé mi bàbá mi ó yé mi so ẹ ṣeun bàbá mi a máa rí yín bá. mo ti fẹ́ parí ẹ̀ sí ni. tó bá dalẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni. agbé wọn búra nígbà yìí. pẹ́ẹ́ni bá dalẹ̀ Yorùbá ẹ gbé wọn búra. bàbá mi ṣe ìbúra tòótọ́ tó wà lóde òní. ṣé ìbúra tẹ̀ wá lóde òní báyìí.
bàbá níyì ìkúdá tẹ wà lóde òní. adájọ́ ní wà kásábìtì. káṣá àti lówó. ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun ojú òní tì yìí. ẹ tún bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan. ẹ jọ. ok sir. ṣáàtì Ìgbòho yẹn. bó ló wà. Ìgbòho ẹ tá a bá tún parí ètò ẹ bá Ìgbòho tọ, ẹ ṣàbẹ bá Ìgbòho sọ̀rọ̀, ẹ bá sọ̀rọ̀, ẹ bá Ìgbòho sọ̀rọ̀ bàbá mi, ẹ bá Ìgbòho sọ̀rọ̀. bẹ́ẹ̀ tẹ̀ ṣe sọ pé ohun tó wà lọ́kàn yín tó wà nínú yín ni Ìgbòho ń ṣe, inú mi dùn. ẹ bá Ìgbòho sọ̀rọ̀, ẹ bá Ìgbòho sọ̀rọ̀ bàbá mi, ẹ ṣe gan bàbá. ẹ bá wa dárúkọ bàbá lẹ́ẹ̀kan sí bàbá mi. orúkọ mi ni. bàbá làwọn máa dárúkọ ara wọn o. Inúbílẹ̀ Samuel Bọ̀dé. orúkọ mi tí a bá ní péjá a ti pé ṣe SB Inúbílẹ̀. SB S is Samuel B Bọ̀dé Inúbílẹ̀. ẹ ṣe bàbá mi, one first time honourable. mo ní first time honourable in the first regime. First Republic, okay. ẹ ṣe bàbá mi, ẹ ṣe gọjọ ní ti. tá a sí Nàìjíríà, tá a sí ilẹ̀ Yorùbá, tá a sí wọn, tá a sí pé wọn sókè táyé ní Yorùbá di number 1 but àwọn tó ní ti jábọ́lẹ̀. kò sí nǹkan tí Haúsá lè ṣe sí Yorùbá nígbà yẹn. kò sí ní Haúsá lè ṣe láìsọwọ́ Yorùbá ń bẹ̀ ń gbà ẹ́ kábíyèsí. ìjẹ́sọ Yorùbá ẹ ṣe bàbá. nígbà tí ọ̀rọ̀ gbénu bàbá. nígbà tí àwọn Ìgbò kan gbéra kan sọ pé abẹ́dàdúró Yorùbá láti pẹ́ ogun yẹn bá ṣe máa lọ. bẹ́ẹ̀ni. ìgbà tí Awólọ́wọ̀ ṣe wá gbé. ok bàbá ohun tí bàbá sọ nẹ́tíwọ̀kì ló ń ṣe mọ̀nàmọ́ná wọn ní nígbà tí àwọn ọmọ Ìgbò ń ja ogun níbi tí Ọlọ́run fún Yorùbá ní ọgbọ́n dé pé Awólọ́wọ̀ nígbà tí Awólọ́wọ̀ sọ̀rọ̀ pé ẹ̀yin á bá yín jà ẹ tún fún lóúnjẹ ẹ dáwọ́ oúnjẹ yẹn dúró lóògùn yẹn parí síbẹ̀. bàbá mi bàbá SB Inúbílẹ̀ a máa rí yín bá lágbára Ọlọ́run túbọ̀ máa bá wa lọ́ra ẹ̀mí yín, ire Yorùbá máa ṣojú yín bàbá lágbára Ọlọ́run. ẹ jẹ́ kó jáde nínú ọ̀rọ̀ pé Sunday Igboho ọmọ bíbí Yorùbá ni o. wọ́n ní kí ọmọ ọkọ Yorùbá, ọmọ ọkọ ọmọ òtítọ́ Yorùbá, ojúlówó ọmọ Yorùbá. òun ló yẹ kí n bẹ́ẹ̀ rí nígbà tí mo tẹ̀lé agbára yẹn. Ọlọ́run máa tó agbára yín ṣe bàbá mi, oyè Ọlọ́run ṣẹgbọ́n tí bàbá sọ. If bàbá 106 can appreciate Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, bàbá ní tó wà nínú àwọn ní Sunday Ìgbòho ń gbé jáde síta pé that is why táwọn fẹ́fẹ́ rí Sunday Ìgbòho. ṣé mọ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ Yorùbá á wà níbi tá a wà tí a ti sọ identity wa nù, orú àwọn bàbá yìí ṣe ló yẹ kí Yorùbá máa tọ́jú bàbá yìí títí Ọlọ́run máa fi pè wọ́n sọ́dọ̀. Bàbá use all their energy to serve the Yoruba race. Somebody that be a councillor for good 6 years without collect any kobo. Bàbá dẹ̀ sì dúró pé ká máa sọ pé òun ló ń sọ bẹ́ẹ̀ Yorùbá gbẹ́dọ̀ lọ pé ọ̀nà àbáyọ kan tó kù nìyẹn, pé ọ̀nà àbáyọ nìyẹn tí ènìyàn bá lè wà àtijọ́ 106 tí bàbá dẹ̀ sì mọ ohun tó ń sọ, tí bàbá dẹ̀ ti mọ ohun tó ń lọ, tí bàbá ò dẹ̀ fi kẹ́pẹ́ méjì. Wọ́n ní tó bá yẹ pé mo wá nígbà táwọn lè sọ̀rọ̀ dáadáa ni mò ń try láti stop program, bàbá sì mú ọ̀rọ̀ jáde síta. Ìyẹn ni pé bàbá náà àwọn náà mọ̀ torí àwọn ti ṣe làálàá fún ìran Yorùbá tí Yorùbá fi jẹ́ number 1 ní gbogbo black race. Bàbá wọn ní nígbà kan pé ìran Yorùbá ń yá British lówó nígbà yẹ yín, nígbà tẹwà ní Ṣàngó Òde ẹ̀yin yá British lówó. òun ló yẹ kí láti jáde ní ọ̀dọ̀ wa kó rọrùn àwọn lè sọ kankan nígbà tí pẹ́kẹ́lẹ́ pé ṣàkíyànjú akínyẹ̀ sí wọn tó bàbá ẹ̀ lọ àwọn ò lè sọ. wọn àṣọ lè sọ pé rárá. nǹkan tí wọ́n sọ ni pé àwọn ó tó bẹ́ẹ̀.
bàbá nígbà tá ń lọ wọn tó fún wa lẹ́wọ̀ ẹ jẹ́ kí n fi bàbá lẹ̀ máa tún wáyé máa kí bàbá bíbà yìí jọ tí agbára ọ̀rọ̀ yẹn bá tún gún bàbá dáadáa máa tó interview wọn but bàbá ò ní kí n tọrọ bàbá ní àwọn ọmọ tó dára o bàbá ní àwọn ọmọ tó dára dáadáa àwọn ọmọ bàbá yàn wọ́n yanjú but bàbá that serve the Yorùbá race. Ọdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí ọmọ méjìlá tó kò sí lè tó tara wọn dúró. ọ̀tàn ṣùgbọ́n wọ́n ní nínú ọmọ méjìlá tọ́lọ́run fún wọn kò sí lè tí ò tara wọn dúró bó tiẹ̀ jẹ́ 5 naira tí àwọn tí ò ṣe Yorùbá lóore tá a bá ń gba ẹ̀bùn fún wọn ó yẹ kí bàbá yẹn tiẹ̀ jó oúnjẹ Yorùbá látọ̀wọ́ èmi àti ẹ̀yin ṣe gbọ́ mi ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn ni bàbá ò tọrọ but ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn just to appreciate iṣẹ́ táwọn bàbá yẹn ti ẹ gbọ́dọ̀ tí bàbá àti dọ́wọ́ mo ti ní ọ̀sẹ̀ tá a lò kọjá mo dí ọ̀dọ̀ àwọn àgbà kan náà tó ń tí mo pé ọ̀rọ̀ Yorùbá ló gbé mi wá tó ní rárá kí n máa lọ pé mo fẹ́ sọ wọ́n di ọ̀tá gómìnà àti sòtítọ́ ó ní wọ́n lára is 96 years in age ṣùgbọ́n ẹ wo bàbá 106 bàbá ní kan sọ pé òun ló ń sọ bẹ́ẹ̀ torí bá àwọn bàbá yìí ṣiṣẹ́ fún ìran Yorùbá á dára fún yín bàbá mi o á dára fún èso inú yín á máa rí yín bá bàbá ti sọ wípé kí gbogbo wa ká dìde orílẹ̀-èdè Yorùbá ní ká jà fún. àwọn àgbààgbà sáńtà pa àwọn àgbà Yorùbá bó náà wà. wọ́n ní bó ní àwọn àgbà Yorùbá wà. wọ́n ní bó ní àwọn àgbààgbà Yorùbá wà àwọn àgbààgbà Yorùbá wà níbi tó ti ń gba brown envelope lọ́wọ́ àwọn tẹ́pẹ̀ ní ọ̀jẹ̀lú. ṣe gbọ́ mi sá. àwọn àgbà Yorùbá ẹ jọ̀ọ́ bàbá ní ẹjọ́ àgbà Yorùbá ẹ ronú dáadáa. wọ́n ní kẹjọ Yorùbá ẹ ronú ẹ̀yin àgbààgbà bólẹ wà bólẹ àgbà Yorùbá wà bólẹ àgbà Yorùbá wà. kí lẹ ṣe ẹni fẹ́ padà sọ̀kò ẹrú ni ṣé ẹni fẹ́ padà sọ̀kò ẹrú ni ẹjọ́ ẹgbẹ́ Nàìjíríà ẹgbẹ́ Yorùbá lárugẹ o. ẹgbẹ́ Yorùbá lárugẹ. ẹ jẹ́ kí a ká dúró ká ní òmìnira wa. ẹ ṣé bàbá mi. ẹ ṣé bàbá. ká padà sí ilé wa ilé làbọ̀ ìsinmi oko. ẹ ṣé bàbá mi. ẹ ṣé bàbá mi. kì í ṣe jàdá pípadà kọ. kì í ṣe jàdá pípadà. bẹ́ẹ̀ ni. ẹ̀rọ dáadáa o. ẹ̀rọ dáadáa o. ẹ ṣé bàbá mi. ẹ ṣé bàbá mi. a máa rí yín bá òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa o ìyẹn ni wípé tí irú àwọn bàbá yìí bá lè sọ̀rọ̀ ó fi hàn pé àwọn onílẹ̀ àwọn ìgbàanì wọ́n wà lẹ́yìn wa pé ọ̀nà àbáyọ kan tó kù fún wa náà ní orílẹ̀-èdè wa ẹ jẹ́ kí n fi fọ́tò gbogbo ohun tá à ń sọ láìka kí n fi wọ̀nyí fọ́tò bàbá wa ní Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣé ẹ ń wò bàbá ò jẹ́ kó yá lọ́dọ̀ wọn fọ́tò tí bàbá lélẹ́yìí tí Elizabeth tí bàbá ń dárúkọ lélẹ́yìí òun lè wò yìí ọ̀pọ̀lọpọ̀ fọ́tò ló wà níbí báyìí tí bàbá fẹ́ máa kó wọ̀n mi ṣùgbọ́n mo ní kó ṣe rí Awórè tí àwọn bàbá ẹgbẹ́ tó bá lè máa sọ̀rọ̀ pé àwọn ọmọ Awólọ́wọ̀ dáadáa tinútinú tòde tọ́ndẹ̀ ń sọ̀rọ̀ nígbà tí bàbá ń ṣe kọmíṣánná tó ń ṣe kánsẹ́lọ̀ rí bàbá lẹ̀ ń wò yìí nígbà táwọn tán sin ìran Yorùbá ní tinú ní tòde tí wọn ò dẹ̀ fi dúdú pé fúnfún fún ìran Yorùbá tí wọ́n fi gbogbo agbára wọn ṣiṣẹ́ fún ìran Yorùbá bàbá rèé nígbà tó ń jẹ́ kánsẹ́lọ̀ àwọn rèé so tí irú bàbá yìí tí a bá lè rí wọn tí bàbá dàgbà tó lé tí bàbá sì ń sọ̀rọ̀ pé ìran Yorùbá gbọ́dọ̀ padà sínú ògo wọn ẹ jẹ́ ká kí Ọlọ́run nínú ayé bàbá yìí pé Ọlọ́run ò tún ṣe o a máa rí yín bá bàbá ojú òní tì yín bó ti wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ ní mọ sàárè ọmọ o ẹ ní fọwọ́ yín gbọmọ yín kankan sí lágbára Ọlọ́run mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ó yẹ ká fi ẹ̀mí ìmoore wọn fòrò àwọn bàbá yìí n tó bá yọ lọ́kàn yín Ọlọ́run á dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà máa dàgbà bàbá ṣiṣẹ́ fún ìran Yorùbá mo sọ lẹ́ẹ̀kan sí bàbá ò tọrọ o bọ̀tá bá lè rúrú àwọn bàbá tó sọ báyìí pé ohun tó wà lọ́kàn àwọn ilé oge ni mí pé ilé oge tó ge jẹ kò sí àwọn ọmọ tó Ọlọ́run fún mi
ọtọ́mọ nítọ́mọ yanjú ẹ ṣé bàbá mi ṣe pé tí bàbá mo fẹ́ láyé tí mi ò rí ṣe ìgbà tí mo fẹ́ jẹ tí mi ò ní jẹ. tí bàbá bá lè sọ wípé ohun tó ń wà nínú àwọn ní Sunday Igboho gbé jáde síta ìyẹn ni pé bàbá wà pẹ̀lú wa ìyẹn ni pé bàbá ń fẹ́ kí ìran Yorùbá ó kò nínú ìgbèkùn ká kò nínú ìgbèkùn Nàìjíríà. mo sì ti fẹ́ tẹ́ bá rí àyè kí n lè bá Ìgbòho sọ̀rọ̀. tẹ́ bá lè bá ẹ máa bá Ìgbòho sọ̀rọ̀ lédi sẹ́ ẹ máa bá Ìgbòho sọ̀rọ̀ ẹ ṣé bàbá mi God bless you. ọmọ Yorùbá gidi ni. ọmọ Yorùbá gidi ni ẹ ṣé bàbá. Ó yẹ ká lè dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ tá a máa dìde nílẹ̀ Yorùbá bíi ti Sunday Igboho. pé ká lè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó máa dìde bẹ́ẹ̀ bíi ti Sunday Igboho nílẹ̀ Yorùbá. tó bá jẹ́ pé ìgbà tí mo lágbára ni èmi pẹ̀lú Sunday Igboho ṣàbà máa gbógun ti Nàìjíríà. ẹ̀mí pẹ̀lú Sunday Igboho ṣàbà máa ṣe lórí ìgbà tí mo gbọ́dọ̀ rẹ̀ inú mi dùn gan-an inú mi dùn pé ọmọ bíbí Yorùbá ni ìlú rẹ̀ Yorùbá gidi ni ẹ ṣé tó gbogbo àwọn àgbààgbà ẹbínú ti Ìgbòho ẹbínú ti ẹ jẹ́ kí àlá tó dá sí Nàìjíríà jẹ́ kó tó dá sí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó ṣe o ẹ ṣé gan bàbá mi láti ṣe lágbára Ọlọ́run àmín àṣẹ ẹ ṣé gan sà.